mo á fẹ́ sọ̀rọ̀ Taofeek àmọ́ kí n tó sọ̀rọ̀ Taofeek ẹ jẹ́ a sáré jọ wo fídíò yìí ẹ jẹ́ a sáré jọ wo. ká pè mí níjọ́ tí a náà sì máa láti ìlú òyìnbó ó ní mo bá yín dúpẹ́ lọ́dọ̀ Ọlọ́run mo ní kí ló ṣẹlẹ̀ ó lọ́tọ̀ níbi tọ́lọ́run náà yín ọ̀tọ̀ níbi tẹ́ fẹ́ lọ torí bọ̀ ó ní bẹ́ẹ̀ bá lọ gbà á bó làwọn ó ṣe tún bó lẹ́sẹ̀ wúlò fún ayé mọ́ ayé lẹ̀ wúlò fún ẹ wá fẹ́ dára ayé padà sí ìlú kan ìlú yẹn dẹ̀ wà lábẹ́ ayé ni ìlú yẹn wà wá ìtẹ̀ fẹ́ máa jó ọdún kan sẹ́ẹ̀dì okò ayé tọ́lọ́run pè é gbọ́dọ̀ bí tọ́ yẹ wà lẹ́nìí pẹ̀lú àbáríkẹ́ lágbà tẹ̀m̀bẹ̀ ní kalẹ̀ òòjọ́ Jímọ̀ tí ń bọ̀ yìí màá kí Jímọ̀ fún wa ní Manchester pẹ̀lú ògo Ọlọ́run tó bá di ọjọ́ Sátidé wọ́n fẹ́ ṣèkówó jọ oní multi-million pounds fún mọ́sálásí nílùú London tó bá di Sunday màá tún ṣe wáàsí fún wọn ní Oakland Road nílùú London bí gbogbo ẹ̀ ṣe wá rọ́lùra wọn nù láì jẹ́ pé Ramadana ti dé tó bá di on the 18 oṣù tí ń bọ̀ màá wà ní Pretoria ní South Africa ṣé mo wá lè wà lórí ipò yẹn kí n sì máa láwọn àǹfààní yìí máa tó lè má mú bẹ̀rẹ̀ gbogbo ẹni tó mọ̀ mí ló mọ̀ pé mo sọ pé kò sí tí fi ṣe mo bí sísà mi léèrè mo ní sáà lè wà lóde kan lọ́yọ̀ kákan 2 million ẹni kọ̀ọ̀kan wọn ní mo lẹ́tì pé kílẹ̀ à ń pè mí sí wọn lá ní ọwọ́ àtúnlé ṣe ni wá fẹ́ sọ̀rọ̀ pàtàkì nínú àwọn tí wọ́n sọ̀rọ̀ lórí íńtánẹ́ẹ̀tì mi máa fà náà rí ó ní ẹ̀kọ́ ìmáàmù 6 jọ nílẹ̀ Yorùbá tẹ̀lé sọ páyé rẹ̀ dáa kìtàkì ògbàgbọ́ lọ la fakra wà láàyà Ọlọ́run lò mí láti gbé orúkọ akéwùgbẹ̀rú sókè ni ọ̀tọ̀ ní táwọn ń lò ọ̀tọ̀ ní tọ́lọ́run fẹ́ lo èmi fún torí ayé ti gbàgbé pàdúgbò kan bẹ̀ tí orúkọ yẹn Ọlọ́run lò mí pé kí n gbé sókè ni kò lò mí láti wá lo orúkọ yẹn fi wù tí mo dẹ̀ dúpẹ́ fọ́lọ́run láti kékeré mọ́ lágbà tí sàrà bá ti ṣẹlẹ̀ ládùúgbò màá ní ẹ̀yìn ẹ̀kọ́ ìtánikẹ́ máa bẹ lọ́n fáwọn akáwà máa rí wù. kódà ẹbí àwọn tán interview wa nínú ọ̀rọ̀ imam nígbà wọ́n sọ̀rọ̀ débi ọ̀rọ̀ sàrà pé wọ́n ṣe máa ń díjà sílẹ̀ mo ní tí wọ́n bá mú mi ọlọ́mọ nídìí bá wọn pé nínú sàrà. wọ́n ní tani ọmọ wa kó mo láwọn afáàní wọn máa pè láàrin ara wọn ọlọ́mọ nídìí bá wọn ní $1 níbi owó sàrà lọ́yọ̀ yìí o kò sí nǹkan tí mo fẹ́ fi ṣe mo lè má ní bet. náà mo kí wa ẹ káàbọ̀ Ọlọ́run ìrẹ lọ́lọ́run o dákun abẹ́ ọ ni ní gbogbo ìgbà ni kó o máa kọ́ wa máa ṣe ǹjẹ́ o jẹ́ mọ̀ jẹ́ ń sáré sọ̀rọ̀ àwọn Yorùbá kan Taofeek n tó jẹ́ ń pè ọ́ bẹ́ẹ̀ ni pé Ummul Muminat ni mí ìyá ni mo jẹ́ sí ẹ ìyá ẹ̀ ni mí ọ̀rọ̀ yìí àwọn àgbàlagbà wọ́n ní ọ̀lẹ bàtì ògbódò ńlá mo ń bọ̀ wọ́n ní ọ̀lẹ bàtì ògbódò ńlá àpèjúwe ọ̀rọ̀ rẹ bó ṣe rí gẹ́lẹ́ nìyẹn jẹ́ kí n sáré rán ọ létí àwọn nǹkan kan alákọ̀ọ́kọ́ òun ní ìgbà tí àti ẹ̀ tí mọ ta lọ́lọ́run ó sọ fún pé kó di ìmáàmù Ọ̀yọ́ ńgbà tá à ń prepare hajj àwa lọ Mẹ́kà ó tẹ̀lé wa lọ Mẹ́kà ó sì sọ fún àwọn èèyàn wallahi tallahi summa billahi alazim Ọlọ́run kó láàánú òkúrọ́ ó sọ fún àwọn èèyàn wípé ó lè lọ Mẹ́kà torí ipò ọ̀fẹ́ kí wọ́n gbèrú ẹ̀ ìwọ ló fẹ́ di ìmáàmù Ọ̀yọ́ yẹn ó sì ti dandan ó di dandan kódà ìgbà tó délé ẹrú Ọlọ́run yẹn ọmọ ọmọ tún rán wọn sí gọ́vnà wípé kò sí tí wọ́n tẹ̀tì nǹkan yẹn ọwọ́ alẹ́ wọ́n pè ọ́ sórí field ẹ ṣe competition wọ́n béèrè ṣáfáwí wọ́n béèrè kìtàbí lọ́wọ́ yín
tí ṣe tàrírí ipe ẹ wí lẹ́nu ẹ tún kọ́lẹ̀ ó lulẹ̀ nínú gbogbo ẹ̀ nínú ṣáfáwí ó lulẹ̀ nínú tàrírí ó tún lulẹ̀ ìgbà tí nǹkan wọ̀ wá bọ́ sọ́wọ́ rẹ̀ má ọwọ́ á bọ́ sí ọwọ́ á gbé microphone ọwọ́ á ní tí Ọlọ́run náà wọ̀ láyé ìwọ náà gbọ́ ahọ́n tó fi sọ̀rọ̀ ó rí pé ahọ́n yẹn ahọ́n ẹni tó ní maradol kolb ahọ́n ẹni tí inú rẹ̀ kì í dùn sí dáadáa ọmọnìkejì ni so n tó lélélé tó bá yẹn ẹ̀yin ló wà ń sọ wípé ìwọ ti di àfà àgbáyé ìwọ lọ kírun ní Manchester níjọ́ Friday ṣé ó lé ìmáàmù Manchester kúrò lórí member ni ìwọ lọ sí multi-millionaire pounds ní Kent Road èló ló dà nínú pounds tí wọ́n fẹ́ ṣe ó mọ̀ tó ń sọ wàláhì tàláhì tó bá jẹ́ pé mi nìwọ ni Taofeek wàláhì tó bá jẹ́ pé mi nìwọ ni kò sí orí àwọn crisis tó ti ṣẹlẹ̀ sí mi èmi ò jẹ́ kó weigh mi down mo dẹ̀ ń ṣe normal irú ọjọ́ tí à ń wé láwà ní bàbá wa imam yẹn Ọlọ́run kó jẹ́ kẹ́mi bàbá wo gùn kó bá ṣàlékún oríire wọn wàláhì tàláhì kò sẹ́ni tó yẹ kọ́kọ́ débẹ̀ tó ju ìwọ lọ kó wá máa bá wọn mú gbá kó máa bá wọn máa wò káwọn èèyàn wá máa kí ẹ pé wàláhì mú mi ní Akeugba Gold àwọn èèyàn wá máa bọ́ ya fọ́tò wọ́n wá máa kí ẹ mẹ́sàn-án mẹ́wàá wọ́n wá máa ṣàdúrà fún ẹ ó wá torí bẹ́ẹ̀ wọ́n tún wá ṣe àdúrà tó tún lágbára fún ẹ ó wá ó tún wá wọ ẹnìkan kan tún blame ẹ ó tún wá lọ gbé microphone ó wá ní ìwọ àfà àgbáyé ta ló sọ bẹ́ẹ̀ fún ẹ fà àgbáyé ni ẹ ó mọ̀ pé kọ̀rọ̀ rẹ yín fi bó ṣe rí ní gbangba hàn kọ̀rọ̀ rẹ ń tàṣírí rẹ gan ní gbangba kí ló dé tó jẹ́ wípé àwọn ìṣesí Ọlọ́run sọ́nà al-Qur'an pé atamuruna an-nasa bil-birri ó ní wa tansawna anfusakum wa antum tatluna al-kitaba afala ta'qilun kí ló mú tó jẹ́ pé ó wá jẹ́ kárí ọ sí nǹkan mi ju blogger lọ ó ti ṣẹ̀ṣẹ̀ àwọn blogger ó rí rẹ̀ ó ń pèrè ní scholar de femme pẹ̀lú ẹnu ló fi ń pèrè ní scholar bila haraka pẹ̀lú ṣe sí wallahi blogger ni ẹ ó kì í ṣe scholar ìgbà tó ní ìjọ ìgbà tó maintain Ittihadul Muslimin èmi sọ fáwọn èèyàn pé wọ́n mọ̀ ẹ́ ni tí wọ́n bá mọ̀ ẹ́ kò ní jẹ́wọ́ ló mọ̀ jẹ́ amir kí ló dé tó ń lò sẹ̀mí bẹ́ẹ̀ yẹn Ọlọ́run sì wá kó gbogbo nǹkan tiẹ̀ wòye ìgbà tó fi maintain chairman alálàájì lọ́yọ̀ state abóòrò yìí pé ó ṣe nǹkan ó mọ̀ ní spoken English èbó rí ọmọ dá létí njọ́ rẹ̀ ní sọ bẹ́ẹ̀ fún ẹ wàláhì tàláì tó bá ń sọ òyìnbó gbogbo ẹni ó gbé ìbò máa fọwọ́ di etí ni èmi gan mo ṣe jókòó yìí wàláhì tán bá jọ gbé àṣì field in win ẹ níbi spoken English what's your problem mo wá gbé sí field ó pass ṣé irọ́ ní ìwọ àti ìmáàmù Ògbómọ̀ṣọ́ ṣé ìmáàmù kọ̀rọ̀ ní ìmáàmù Ògbómọ̀ṣọ́ Ọlọ́run bá ṣàlékún oríire fún bàbá wa ìmáàmù Ọ̀fà ṣéwù Ọlọ́run kó jọ kó bá ṣàlékún àlùbáríkà bàbá wa ìmáàmù Ọ̀fà Ọlọ́run bá ṣàlékún ìdùnnú bàbá wa ìmáàmù Ọ̀fà Ọlọ́run bá ṣàlékún àlàáfíà bàbá wa ìmáàmù Ọ̀fà Ọlọ́run jẹ́ bàbá wa ìmáàmù Ọ̀fà òjíṣẹ́ Ọlọ́run pé ṣé irọ́ ni ìwọ àti bàbá ìmáàmù Ọ̀fà ṣé ìmáàmù kọ̀rọ̀ ni làwọn yẹn ló fi ní wọn ò lè dọjọ́ kò sílùú kékeré kan lẹ́yìn ìgbà tó ti lé tó bá ṣé o gbọ́bí tó ń lọ sóò ní darí wálé ń bẹ̀ ó ti ẹ̀rọ tọ́lá mọ́ àbí wo mọ̀ wípé gbogbo tí èèyàn bá wọ̀n èèyàn á máa fi tọ́lá sí ìgbà tó ṣe sábà bí mi lọ sí ẹ̀yìn court fọ́tò mi bẹ́ẹ̀ níjọ́ ti Òkè Kúrá orí tó ń sọ ni olóòfẹ́ rán lẹ́wọ̀n gbére ni ọba ò gbàgbé ni ó sì sojú kankan téèyàn máa wọ báyìí tó dàbí ṣètọ́n olóòfẹ́ rán ní ẹ̀wọ̀n gbére ni ìgbà tí adájọ́ yẹn ní wọn gbọ́dọ̀ ya fọ́tò yẹn ṣe bẹ́yìn náà lẹ ẹbẹ́ wọ́ọ̀kẹ́ ní àtiwá àtàwọn lọ́ọ̀yà ẹ ẹbẹ́ ìjọ gbìyànjú náà ni alhamdulillahi rabbil alamin
ó lè rí ẹnìkan kó dúró ṣinṣin kó jẹ́ ẹni Ọlọ́run ó ní ìran challenges ló máa face yóò wá máa fi iman yóò máa fi maintain ẹ̀ ìwọ fúnra rẹ ló ń create problem fún rẹ ó sì nígbàgbọ́ tó fi maintain ẹ̀ ìgbà tá wá déwájú prison mo máa fi ibẹ̀ ni nítorí pé nta bá ti ṣe ó ti dìtàn ìlú kan bẹ Nàìjíríà yìí agbogbo àwọn ẹni rẹ tó wà ńbẹ̀ wọ́n fún mi láwọn èrò tó pọ̀ ìkan nu wọn wá ní picture lọ́wọ́ ó wá fi hàn àwọn tó kù àwọn yòókù wá ní kan tó lè kórù nǹkan báyìí sí ọwọ́ èèyàn kí ló ń tì ń ṣe sójàlè ni wọ́n ní rárá ọ̀pá àyàn ni wọ́n ní ọ̀pá àyàn òun àti ta ló jọjà wọ́n á gbé fọ́tò èmi àti ẹ sí wọ́n ní ẹni tí ń bá jàre àwọn méjèèjì wọ́n jọjà ọkùnrin ló wá gbé obìnrin lọ sí court wọ́n wá show school mi wọ́n tún wá show school ẹ wọ́n wá ní iléèwé ọkùnrin ní iléèwé obìnrin ní wípé iléèwé wọn rèé obìnrin yìí ìwọ náà wo nǹkan yẹn ìwọ náà wo ohun tí ó máa lọ kí ló ń ṣe Taofeek eléyìí náà ló kó jọ bàbá Ibrahim àwa ẹ ní bá wọn nájà ẹkún o ẹ ní nájà wàràwàrà o alhamdulillahi rabbil alamin ẹnìkan ò lè ní àṣepamọ́ bú kọ́mọ́ rí ẹ̀san bú ní ìsìn Taofeek ẹ̀rù wà ń bá ọ lọ́sàn ẹ̀rù wà ń bá ọ lóru àyàrí ọ wá balẹ̀ ọ wá nísinmi ọ wá ní wọ́n fẹ́ gbé ọ o wọ́n fẹ́ arrest ẹ o wọ́n fẹ́ tì ọ mọ́lé o bó ló ṣe maintain ayé ẹ tó fi rí bẹ́ẹ̀ bàbá tó jẹ́ pé wọ́n ló ròyìn wọn bí wọ́n ṣe máa gbé owó fún ẹ tó ọjọ́ kẹ́mi àti ẹ ń sọ̀rọ̀ àwa sọ̀rọ̀ lọ bí àwọn ọmọ rẹ kọ́lọ̀ ń jẹ́ ọmọ yẹn lálùbáríkà láyé ọwá ní ìyá àṣé èèyàn lè jẹ wọn ọmọ tí ò tí ì máa rìn tí ò tí ì rí ọ̀rọ̀ sọ mílíọ̀nsì wọ àkáǹtì mi Alájà Kaola mo rí owó lára àwọn ìbejì ìgbà tásìrí wá padà wá tú olówó padà wá jẹ́ sí pé gbogbo àwọn tí ń bọ̀ ṣiṣẹ́ ò ní human relation ṣe dáadáa sáwọn òṣìṣẹ́ rẹ̀ ìgbà tọ́rọ̀ wá padà wá ṣẹlẹ̀ olúwa já sí pé nítorí pé o greedy o selfish o stingy òun ló fà tí wọ́n fi plan aburú fún ẹ tí wọ́n fi gbé àwọn ọmọ ẹ kí ló ń ṣe ẹ́ Taofeek kí ló mú ẹ gangan báwo lèyàn ó ṣe wà nínú ayé gbogbo ara tó ti dáhùn náà nísìn òkùnkùn ti dá tó bá ipò tó bá fẹ́ plan mi ò ní problem o go ahead o mo mọ̀ọ́mọ̀ dárúkọ rẹ ni gbogbo tó kù náà ni mo dárúkọ wọn bí Mustawa àwọn ṣe rí ìwọ náà mú láti dárúkọ ẹ bí Mustawa ẹ ṣe rí n tó bá rò pé o tún fẹ́ ṣe ń sìn nígbà tó ti dùn fífò yìí tún yá gbìyànjú kó tún lọ ṣe torí pé mo sọ̀rọ̀ kánjọ yẹn mo láyà fi tí n bá ní nínú oríire rẹ lókù lẹ́yìn náà mo ní àyàfi bí èbá ṣèlú yìí ló ti dèèyàn òun lókù so ti wá rí rẹ so ti rí rẹ so rí pé mo tún gbé fọ́tò yẹn síbẹ̀ ọjọ́ yẹn jẹ́ n tún jọ ẹ tán ìgbà tí yẹn kúrò ń bàdàn mo sọ fáwọn òṣìṣẹ́ mi pé tó bá di ọ̀la màá sanwó oṣù wọn torí mo ṣẹ̀ dé láti hajj ni ibẹ̀ yẹn ó wá bá mi bẹ̀ ń ibi mo ti wà lẹ́nu ọ̀nà ẹ náà ni mo ti ń pe Ìbàdàn mo ní ẹ lọ bá mi arrange mo pe account officer mi ó yẹ ẹ bá lọ fáwọn staff mi lówó oṣù ẹni tí ó fọmọ lóúnjẹ ẹni tí ó pé single mother ni ẹni ó jẹ́ pọ́kùnrin náà ni tí ó fún ìyàwó àtọmọ lóúnjẹ ẹ lọ bá mi fún lájà ẹ ṣe sùúrù kẹ́ẹ́dé mo ní ara ẹ mọ̀ jẹ́ǹdé ẹ gbé èèyàn bá lọ ọ̀rìn àjò ẹ̀dá kìí sọ pé ń gbòun bá di Ọlọ́run kó jọ kó máa sọ wa ẹ lọ sanwó fáwọn staff mi principal ní rárá mo ní no go and pay their money ìwọ náà yọ owó oṣù rẹ everybody yọ owó oṣù rẹ àdúrà ni ẹ máa fi ràn mí lọ ẹ dẹ̀ máa wá àdúrà ni ẹ fi máa ràn mí lọ that is me bí mi ṣe rí nìyẹn bí mo ṣe rí inú ayé tèmi nìyẹn ìwọ náà wò business wo ló dálẹ̀ torí maintain tell me nítorí àwọn ìṣesí yẹn gbogbo àwọn ìwà burúkú tẹ́ wù nípa mi títí kọmọdé nǹkan kan lọ́wọ́ wá wo school mi wá wo plenty students there both Western education, Arabic education, Quranic education, Quranic memorization.
bàbá wa Ibrahim Awa ẹni albarka Ibrahim Awa olóríire Ibrahim Awa wallahi tallahi kò sẹ́yìn tí ó mọ̀ yín o kò dẹ̀ sẹ́yìn tí ó mọ̀ yín mọ̀ dáadáa bàbá Ibrahim Awa kò sí ǹjẹ́ mọ̀ yí pé nínú ayé dáadáa gan atúmọ̀ kó báyàn torí mo rí bí àwọn blogger ẹ má jẹ́ ntàn yín o ẹni tẹ́ sponsor for good 17 years tẹ́ fún ní 10 million during the Ramadan òun náà wà nú àwọn tí wọ́n jọ òun náà ló máa ń lead wọn òun yóò máa ṣe bàbá àsàlẹ̀ wọn lábẹ́nú ṣùgbọ́n ẹ fi ọ̀rọ̀ lẹ̀ fọba tó lọ́rùn bàbá Ọlọ́run jẹ́ kẹ́mi yín ogun èmi mọ̀ yí pé ẹ yìí sẹ́ni tó lè ṣàbùrú láíláí wàláhì tàláì ó dá mi lójú tó àdá àtẹ̀yìn àti Manara obìnrin àlùbáríkà tẹ́ fẹ́ yẹn wàláhì tàláì obìnrin rẹ ni ẹ sì má jẹ́ tàn yín Ọlọ́run náà ti ní alladhina yunfiquna fi sarra'i wa dharra'i gbogbo dáadáa tẹ́ ń ṣe nínú ayé àwọn tẹ́ pé bí mo ṣe wà yìí èmi ò lọ ilé olówó rí mo ń ṣe wàhálà takun kódà àwọn èèyàn máa sọ pé lágbájá lọ ilé lágbájá ṣe tàmọ̀dò lágbájá nítorí àbùkù ní èyí jẹ́ kí n sọ pé mo fẹ́ lọ ẹnu ọ̀nà olówó mo ti try ọ̀nà méjì rí nígbà mo ti ẹ̀ ní problem tó lágbára ẹni ẹ̀ sẹ́nitọ̀ ni wọ́n pè ní kìnnìkan Akíntúndé ó ṣàdéhùn fún mi heaven and earth ìgbà tí mo rí pé ìjẹ́ èèyàn ó lè ṣe é ṣe kí nǹkan wọn wù bóyá mùnáfìkì ni ṣáájú ìgbà yẹn mi lọ́ọ̀bì kankan rí lẹ́yìn ìgbà yẹn tó lọ́ọ̀bì kankan torí pé ni wọ́n ti ẹ̀ dáhùn kò tí ẹ̀ gbé fóònù mi ó padà blọ́ọ̀kù mi ni ìgbà yẹn ó sì kọjá gáyà ni ṣe mọ̀ pé ìyẹn ni wá obìnrin tún ni mí bí gbèsè yẹn sì wá lágbára tó ti ṣe 360 million olúwa ọba àlékè ọlá ti bá ó ti fẹ́ẹ̀ bá mi san tán ti pẹ́ ọlọ́mọ bá mi san ó fàánú rẹ̀ pẹ̀lú mi ó fi yọ́nú ẹ̀ pẹ̀lú mi but àwọn eléyìí gbogbo ohun tí wọ́n rí náà tó ń ti bẹ́ẹ̀ wọn yọ gbogbo ìgbìyànjú wọn náà tó ń ti bẹ́ẹ̀ náà wọn bá nǹkan kan mu Ọlọ́run ló mọ iye àwọn tẹ́ máa náwó dáadáa sí láyé Ọlọ́run ló mọ iye bí kò sí ẹni tí kì í sọ àtẹ̀yìn àti Sayyida Manara ṣe wá rí bí èèyàn bá wá ń ṣe dáadáa Ọlọ́run máa mú àwọn challenges wá challenges lélẹ́yìí Olúwa ọba àlékè Ọlọ́run ní padà lẹ́yìn mo ti ẹ̀ rí ẹ̀yìn ẹ̀wọ̀ èyí tí wọ́n gbẹ̀bẹ̀ tí wọ́n ti ẹ̀ fi wá gbé wọlé wọn lórí tí wọ́n wà ń lé òkò tí ì ṣe ti yín mọ́ yín bàbá ẹ ní nájà àbànújẹ́ ẹ sì ní bá wọn nájà ẹkún ẹ sì ní lo kúkúrú ẹ̀mí bàbá ẹ ní ṣọ̀fọ̀ ọmọ kankan ó bẹ̀rẹ̀ látorí Dr. Teslim títí dórí gbogbo ọmọ tó jáde lára yín àti gbogbo àwọn ọmọ Sayyida Manara gbogbo wọn pátá ọ̀nà àlùbáríkà wọ́n kalẹ̀ tí ó sì mọ́júmọ́ ọlá nàbí wa Muhammad àti Sayyida Manara ni o àtàlájà àgbà ni o àtẹ̀yìn náà ni o Ọlọ́run jẹ́ ẹjọ́ bára yín kalẹ̀ ọlá la hawla wala quwwata illa billah ìmọ̀ràn ọ̀tá ò ní ṣẹ lórí yín ìmọ̀ràn mùnáfìkì ò ní ṣẹ ìmọ̀ràn alábòsí ò ní ṣẹ lórí yín ìmọ̀ràn kẹ́nìmọ́ni ò ní ṣẹ lórí yín bàbá wa inna Allaha ma'as sabirin mo fẹ́ kẹ́ ṣe sùúrù ẹ má bínú ẹnìkan ò ní jó ní dáadáa Ọlọ́run ní man amila salihan fali nafsi ẹnìkan ò ní jó ní dáadáa láyé kọ́mọ̀ rí dáadáa ẹ sì máa wo gbogbo àwọn tọ́lọ́run bá bò láṣìírí wọn kì í mọ ẹni òkùnkùn yàtọ̀ sẹ́ni ìmọ́lẹ̀ wọn à ní mọ̀ kódà àwọn èèyàn míì wà tó jẹ́ pé yẹ ká ẹ náwó dáadáa sí tó jẹ́ pé àwọn ẹni òkùnkùn yìí náà ni wọ́n mọ dínà wọn lọ́dọ̀ yín bó ṣe máa ń rí nìyẹn Olúwa ọba àlékè Ọlọ́run ní padà lẹ́yìn yín Ọlọ́run ní padà lẹ́yìn yín èyí tí máa fẹ́ fi conclude Taofeek lọ túbá o Ọlọ́run ní túbú ilallahi tawbatan nasuha lọ túbá àwọn tó ń sọ yìí ó fi hàn wípé nǹkan yẹn ń ju ẹ lára ó ní ẹ lára ìwọ nìkan ló fẹ́ sọ̀hún
ire nìkan ló fẹ́ jó lórí ibi ó fẹ́ jó lórí ibi ó fẹ́ jó lórí ibi ó dẹ̀ gbìyànjú kò work nìyẹn kì í ṣe gbogbo competition lèèyàn máa ń mú Mumtaz kódé èèyàn lè má gba Makbul Olúwa ní kó rọ̀ sábà nìyẹn ṣe sùúrù ìgbà tó ti rọ̀ sábà yẹn wàá ṣe sùúrù ni ẹ wo níjọ́ ní nígbà tí a padà lọ sí court yẹn ìwọ náà wo fúnra lọ́yà tó ránṣẹ́ ló sọ pé ò sanwó ṣẹ́ fóun ìyẹn ò jẹ́ kán fẹ́ release passport ni Ọlọ́run ṣàlékún oríire fádájọ́ yẹn adájọ́ yẹn ló wá ní ìfún Alájà Kaola ní passport yẹn yóò gba passport yẹn kò sí nǹkan kan kí là ń fà kí ló ń ṣẹlẹ̀ ilé ẹjọ́ ò ní kéèyàn ó sì sí kí ni nǹkan náà lẹ́yìn ìgbà yẹn mo ṣẹ̀ wá ìwọ náà wò ó lọ́yà rẹ̀ ǹjọ́ ọmọ yẹn tí ń bẹ no court yẹn no court premises the same lawyer yìí nígbà tí mo ń lò nígbà ẹjọ́ Ṣáìṣìtù ọmọ lọ́yà yẹn ọmọ kékeré ọmọ léńjẹ báyìí ni o ọ̀hún lọ́yà kéékèèké tẹ́ pé wọn ò tí ì mọ bí àwọn òrùwọ̀ ni o ìgbà tí lọ́yà yẹn máa tẹ̀lé tó ń bá mi ṣe ẹjọ́ Ṣáìṣìtù ṣáájú kí n tó túwọ́ wàláì tí mo bá ná owó tán nílọrin màá wá gbé àwọn lọ́yà yẹn sínú mọ́tò tàbí kí ní kí mọ́tò wọn tẹ̀lé mi níwọ̀n á lọ báńkì wọn á lọ withdraw owó màá wá fún wọn mi ì jẹ́ ní kọ́ bọ̀ wọ́n wà ń béèrè bẹ́ẹ̀ ó wá ní pé client ò fún lówó ṣẹ́ see your life ẹ wáyé yẹn kólúwọ́ ọba àlékè ọlá kó jọ kọ́lọ́wọ́n mọ̀ ṣe wá ní ẹni natal janna yá lò lọ túbà o gbogbo àwọn ibi tó ṣẹ̀ sí oníranran àwọn èèyàn níjọ́ ní ọ̀pọ̀lọpọ̀ àwọn obìnrin yẹn náà tí wọ́n sọ pé ẹ ó gba kinní kan ó ṣe gbá kan ṣàwo kan gbogbo wọn náà wọ́n ń ṣépè inú kálukú ní dùn ní ìsìn bẹ́ẹ̀ lómi ìbá pè mí a ní ìyá àwọn kìíní ẹkú sí ṣetán lọ́hùn ẹ̀rẹ́ ń tẹ̀ ń sọ pé ká jọ ká bò láṣìírí ṣẹ́rí pọ́ bá tọ́da òbó láṣìírí báyìí wàláì mo sì receive call tó bí mẹ́jọ lánàá wàláì tàláì every day mo ṣe receive call yẹn because of you gbogbo kí n tá a bá ń ṣe pẹ̀lú bẹ̀rù Ọlọ́run la fi ṣe é nítorí pọ́lọ́run kò fi ẹ̀san bọ́ ẹnikẹ́ni tó bá ń lo alábòsí lára tó bá igbá mú kò ní bọ́m̀bẹ̀ you are nothing sufur ní ẹ òfìfo wàláì òfìfo ní ọ àyàfi tó bá túbá lókù tó bá túbá o Ọlọ́run lè gba túbá rẹ̀ àmọ́ tó bá ń bá lọ báyìí tó wá bọ́ sórí kíní tó ń pé kíní kan ẹ ṣe unity ọjà fún unity èsẹ̀ tí ń ṣiṣẹ́ nítorí Ọlọ́run irọ́ Ọlọ́run pa òkúrọ́ ní ọ anta kazzab la'natullahi 'ala al-kadhibin anta turidu la'na Allah ṣe sùúrù fúnra ara rẹ̀ ló ń ṣe bẹ́ẹ̀ bàbá wa Ibrahim àwọn ẹjẹ́ ń conclude sọ́dọ̀ yín ọ̀dọ̀ ẹni rẹ̀ lèyàn máa parí ọ̀rọ̀ sí bàbá ẹ máa ṣe dáadáa tí yín lọ ẹ máa bá dáadáa tí yín lọ Manara máa ṣe dáadáa lọ pẹ̀lú bàbá má jẹ́ kí nǹkan kan fún yín ní ẹ̀yìn kìíní Olúwa ọba àlékè ọlá ló ṣe yín lẹ́ni àlùbáríkà òun ló ṣe yín lẹ́ni ire ẹ tún bí àwọn ọmọ èèyàn ni wọ́n báwọn èèyàn bá mẹ́ni kankan gbogbo yẹn lọ́mọ Dr. Teslim ọmọ ni èèyàn ni ẹni àlùbáríkà ni ẹni ó ṣe é fi yan gan ni kùrátà ayúni ni bí gbogbo ọmọ tó sì jáde lára àbá yẹn ṣe rí nìyẹn bàbá yẹn ní báwọn nájà ẹkún láéláé ẹ sì ní tètè kú ọlá nàbí wa Muhammad bisimilahi alladhi la yadurru ma'a ismihi shay'un fil ard wala fis samai wa huwa as-sami'ul 'alim bisimilahi alladhi la yadurru ma'a ismihi shay'un fil ard wala fis samai wa huwa as-sami'ul 'alim بسم الله الذي لا يضر مع اسمه شيء في الأرض ولا في السماء وهو السميع العليم بسم الله بابنا تبارك خيطاننا ياسين سكفنا كي ياسر كفايتنا إم يزاق إمايتنا فسيكفيكهم الله وهو السميع العليم ستر العرش أتياتنا 20 يونيتو títí tẹ́ fi nájà ayé tán tẹ́ fi lò 150 years bàbá wa ọba Ọ̀yọ́ títí tẹ́ fi nájà ayé tán bàbá wa ìmáàmù Ọ̀yọ́ títí tẹ́ fi nájà ayé tán
àṣírí yín ò ní tú tẹ́ fi lo 150 years láyé tẹ́ fi ná nínà re àti alkiyama àṣírí yín ò ní tú ẹ ní bá wọn ṣẹlẹ́yà pẹ̀lú ògo Ọlọ́run inú ayé la wà èèyàn wáyé nítorí nǹkan méjì torí ń tá ṣe àti torí ń tí ó ṣe wá aburú ò ní ṣe yín dáadáa òun náà lẹ máa ṣe ọlá nàbí wa Muhammad ستر العرش مصبر علينا وعين الله ناظرة إلينا بعون الله والله من ورائهم محيط بل هو قرآن مجيد في لوح محفوظ والله خير حافظا وهو أرحم الراحمين إن ولي الله الذي نزل الكتاب وهو يتولى الصالحين ولا حول ولا قوة إلا بالله الفاتحة بسم الله الرحمن الرحيم الحمد لله رب العالمين الرحمن الرحيم مالك يوم الدين إياك نعبد وإياك نستعين اهدنا الصراط المستقيم صراط الذين أنعمت عليهم غير المغضوب عليهم ولا الضالين ولا حول ولا قوة